أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس 17 ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún 17 láti inú tírà shahru Ramadan adabun wa ahkam ti al-Shaykh Imam Ibn Ali al-Athari hafidhahullahu ta'ala. afani man yubahu lahumul fitr, man yubahu lahumul fitr, àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn láti túnu nínú Ramadan, láti má gba ààwẹ̀ Ramadan. Àkọlé tí a fẹ́ sọ nísìnyí náà ní ilé. Afáàní alladhina yubahu lahumul fitru sittatu aqsamin. Àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn láti túnu nínú Ramadan, láti má gba ààwẹ̀, oríṣi mẹ́fà iná ni wọ́n. Oríṣi mẹ́fà iná ni àwọn èèyàn yìí. Wahum, àwọn náà ni alákọ̀ọ́kọ́ al-maridu, aláàrẹ̀, wal-musafiru, onírìn àjò, wal-rajulu al-kabir, àgbàlagbà lọ́kùnrin, ẹni tó ti dàgbà, tó ti darúgbó, wal-mar'atu al-ajuz, àti obìnrin arúgbó, wal-hamil, àti olóyún, wal-murdi' àti ẹni tí ó ń fọmọ lọ́yàn. wọ́n ní wa ilayka tafsilu hadhihi al-aqsam. So báyìí wá gba ìfọ́síwẹ́wẹ́ nípa àwọn ìpín yìí. lẹ́yìn ìgbà tí wọ́n sọ wọ́n tán, tí wọ́n mention àwọn ijmalan, wọ́n fẹ́ ṣe at-tafsil, wọ́n fẹ́ ṣe àlàyé. afáàní al-qism al-awwal, ìpín alákọ̀ọ́kọ́ tí í ṣe al-marid. wọ́n ní wa yata'allaqu bil-maridi iddatu masail. wọ́n ní àwọn masail, àwọn alámọ̀rí oríṣiríṣi ló ní ṣe pẹ̀lú aláàrẹ̀, yẹn condition aláàrẹ̀, àwẹ̀ aláàrẹ̀, bó ni ó ṣiṣẹ́. المسألة الأولى، الأمر على قنقي جواز الفطر للمريض، ṣíṣe lẹ́tọ̀ mímọ́ gbààwẹ̀ fún aláàrẹ̀. كلا ريده فاني قد دل على جواز الفطر للمريض النص والإجماع. وني النص يعني بي ريلاتينو الكتاب أبي سنة انتو كاسين كاي بي انتو جالاره كوني شكيني ó lẹ́tọ̀ fún láti máa gbààwẹ̀. bákan náà ijma' àpẹnupọ̀ àwọn olùmọ̀. àfáàní amma an-nassu, ẹ̀wà rí ẹ̀rí láti inú wahyu. fa qawluhu ta'ala, òun ni ọ̀rọ̀ Allahu ta'ala rẹ̀ ga tó ní pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. Allahu subhanahu wa ta'ala ó ní ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláàrẹ̀ aw ala safarin, tàbí tí wà lórí ìrìn àjò ni, fa'iddatun min ayyamin ukhar, kí ó yá san padà ní àwọn ọjọ́ mi, ó san àwẹ̀ yìí padà láwọn ọjọ́ mi. so ibi ta fẹ́ lò ní faman kana minkum maridan,
àti fa'iddatun min ayyamin ukhar. Ẹnikẹ́ni tó bá jẹ́ aláwẹ̀ nù yín kó san padà ní àwọn ọjọ́ mi. Tó bá jẹ́ aláàárẹ̀ nínú yín kó san àwẹ̀ rẹ̀ padà ní àwọn ọjọ́ mi. afáàní wa amma al-ijma' ẹ̀wá rí ijma' àpẹnukọ àwọn olùmọ̀ lórí nǹkan yìí. wọ́n ní faqala ibn Qudamah fi al-Mughni. al-imam ibn Qudamah al-Maqdisi rahimahullah nínú tírà wọn al-Mughni wọ́n ní pé ajma'a ahlul ilmi ala ibahati al-fitri lil-marid fil jumla. wọ́n ní àwọn olùmọ̀ ẹnu wọn kò lódindi, ẹnu wọn kò lórí pé kíni, lórí pé ó tọ́ fún aláàrẹ̀ láti ṣe kíni, láti máa gbààwẹ̀. wal aslu fihi, wọ́n ní ìpínlẹ̀ rẹ̀ ẹ̀ ń pé ẹ̀rí tó ń tọ́ka sí nǹkan yìí òun ni qawluhu ta'ala, ọ̀rọ̀ Allahu ta'ala rẹ̀ ga tó ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. yẹn àyà ilé tí àti kà síwájú yẹn. lẹ́yìn náà fáwọn ni wa qala shaykhul islami ibn Taymiyyah rahimahullahu ta'ala fi majmu' al-fatawa. shaykhul islam ibn Taymiyyah rahimahullah inú majmu' al-fatawa wọ́n ní pé fal-maridu lahu an yu'akhkhira as-sawma bi-ittifaqi al-muslimin. wọ́n ní ẹ̀wà rí aláàrẹ̀ ó tọ́ fún kí ó lọ ààwẹ̀ rẹ̀ lára pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí. ó tọ́ fún kó lọ ààwẹ̀ rẹ̀ lára pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí. so mas'ala aláàkọ́ iná ilé wípé láti fi rinlẹ̀ wípé mímá gbààwẹ̀ nǹkan tó tọ́ ni fún aláàrẹ̀. lẹ́yìn náà àfáàní al-mas'alatu thaniya, alámọ̀rí ẹlẹ́kejì ni pé haddul maradi al-mubihi lil-fitri. kí ni gbèdéke àárẹ̀ tí ó máa ń ṣe kíni, tó máa ń múyàn má lè gbààwẹ̀, tí ó ṣe lẹ́tọ̀ fún yàn láti má gbààwẹ̀. kí ni gbèdéke àárẹ̀ náà, bó láyé fẹ́ dáàmà irú àárẹ̀ wo ni. ṣé ní àárẹ̀ ẹni tó rí bá ti ń fọ́ yóò kàn sọ pé àwọn orí ń fọ́ mi, mi gbààwẹ̀, inú ń run mi, mi gbààwẹ̀, tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afáàní al-maradu al-mubihu lil-fitr huwa al-maradu alladhi yatadarraru والمرض الذي يتضرر معه المريض بالصوم. àárẹ̀ eléyìí tí ó máa ń ṣe lẹ́tọ̀ fún yàn láti máa gbààwẹ̀ òun làárẹ̀ tẹ́ pé tá láàárẹ̀ bá gbààwẹ̀ yóò kó nira bá pẹ̀lú àárẹ̀ rẹ̀ yẹn. tó bá gbààwẹ̀ pẹ̀lú àárẹ̀ rẹ̀ yóò kó ìnira bá, yóò ní lára kata'akhkhuri bur'in, gẹ́gẹ́ bí kí ó tún mú kí ìwòsàn rẹ̀ kó pẹ́. ẹni tí wọ́n ti gbé sórí ogun pé ogun báyìí ni kó máa lò inshallah láàrin àsìkò báyìí, Allah subhanahu wa ta'ala yóò lò ní sábàbí, yóò jẹ́ kó lọ. so ó ń gbààwẹ̀ ní fẹ́rẹ̀ pé ó ń bẹ̀ẹ́nú ẹ̀ léyìí tẹ́ pé ọ̀sán ni ó máa lò, ń bẹ̀ẹ́nú ẹ̀ léyìí tẹ́ pé àárọ̀ ni àbújá ti ní táìmù pé bí alágo 8 àárọ̀, aago 6 àrọ̀lẹ́. so ń bẹ̀ẹ́nú ẹ̀ léyìí tẹ́ pé wọ́n ti máa fi ń táfà sí pé every 8 hours nígbà ní kó máa lo oògùn yìí, pé kílẹ̀ tó sú èèyàn lè lò lẹ́ẹ̀mẹ́ta. so irú nǹkan báyìí pé pé ó lè ṣe sábàbí kí ìwòsàn kó pẹ́. irú àìsàn yìí, irú eléyìí ni irú dọ́rọ̀rù báyìí náà ni wọ́n gbà lérò nínú nǹkan yìí. ẹni pé àárẹ̀ eléyìí tẹ́ pé aláàárẹ̀ yóò ṣe kíni, tó bá gbààwẹ̀ pẹ̀lú rẹ̀ yóò kó ìpalára bá, gẹ́gẹ́ bí kó fa kí ìwòsàn rẹ̀ kó pẹ́. aw ziyadati maradin, tàbí kó tiẹ̀ mú kí àlékún bá àárẹ̀ rẹ̀. afáwání amma ma la yatadarraru bihi as-sa'imu. ẹ̀wà rí àárẹ̀ tẹ́ pé aláàárẹ̀ ni kò sí ìnira kan tó fẹ́ bá tí ó bá ṣe kíni, tí ó bá gbààwẹ̀, kò sí ìnira kan tó fẹ́ bá. wọ́n ní kàwájà ìdọ́rọ̀sì, gẹ́gẹ́ bí kí eyín kọ̀rẹ̀ kí ó máa dùn yàn, kí àkókòrò máa dùn yàn, awi sudaa'i, tàbí kórí máa fọ́ yàn, awi zukam, tàbí kí yàn ní kàtá, wa ma ashbaha dhalik, àtàwọn nǹkan tí ó jẹ eléyìí. wọ́n ní famithlu hadha la yubihu al-fitra lil-marid. wọ́n ní irú àárẹ̀ báyìí kì í ṣe nǹkan tó máa ń mú aláàárẹ̀ má gbààwẹ̀ o,
ìṣèkà tí a sọ pé káláàárẹ̀ má gbààwẹ̀, ẹni tó ní kàtá, ẹni tó lórí fífọ́, ẹni tó ní àkókòrò a sọ pé kó má gbààwẹ̀ nítorí rẹ̀. afáàní wa ila hadha al-qawli dhahaba 'ammatu ahli al-'ilm, wọ́n ní ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ gbogbo àwọn olùmọ̀, wa huwa qawlu a'immati al-madhahib al-arba'a, mo sì lọ́rọ̀ àwọn al-madhahib al-arba'a, àwọn madhahib mẹ́rin tani al-imam Malik, Shafi'i, Abu Hanifa, Ahmad, sọ̀rọ̀ wọn iná ilé. wọ́n ní wa daliluhu, ẹ̀rí rẹ̀ wọ́n ní pé annahu lamma lam taj'al ash-shari'atu dabitan lil-marad, wàtí pé ṣẹ̀ríà ni kò gbé gbèdéke kankan kalẹ̀ fún àárẹ̀ eléyìí tí máa ń múyàn túnu tí ò ní múyàn gbààwẹ̀. So Allah subhanahu wa ta'ala kò sọ pé irú àárẹ̀ báyìí, lọ́kàn náà Nabi sallallahu alayhi wa sallam òun náà sọ pé irú àárẹ̀ báyìí. So nígbà tí eléyìí fi ti jẹ́ bẹ́ẹ̀ báyẹn, u'tubirat hikmatuhu, so wọ́n á wo hikma tó wà ń bi pé kálá rẹ̀ máa gbààwẹ̀ gan. Kí ni hikma wo ló wà ń bẹ̀ pé kálá rẹ̀ máa gbààwẹ̀? Kò ṣe pé ó kàn fi máa ṣe fàájì lásán ni, àbí kí pé tí ó bá gbààwẹ̀ yẹn, àbí tó bá tiẹ̀ lọ gbààwẹ̀, ó lè ṣe kí ni nǹkan tó lè cause, bóyá kó cause pé kí àìsàn rẹ̀ kó máa lékún sí, àbí kí ìwòsàn kó pẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afáwa ní wa huwa al-maradul mu'dhi, mo sì ní àárẹ̀ tí máa ń kó ìpalára báyàn àárẹ̀ tí máa ń kó ìpalára báyàn. lẹ́yìn náà al-mas'alatu ath-thalitha, mas'ala ẹlẹ́kẹta lágbọ́nrin lábẹ́ ìdájọ́ aláàárẹ̀ àwẹ̀ rẹ̀ ó ní òṣè. òun ni pé al-maridu alladhi yurja bur'uhu, aláàárẹ̀ tẹ́ pé àrùn kan pé insha Allah ní tó ṣe yìí èèyàn máa ń là ń bẹ̀, so èèyàn máa ń rí wòsàn níbẹ̀. qad dalla an-nassu wal-ijma'u ala anna man kana maridan maradan yurja bur'uhu أنه يجب عليه قضاء عدد الأيام التي أفطرها. أفاني وحي إيري لتنو القرآن أتي أكوين قوام مسلمي أكوين قوام علماء أنتو كاسيكي على عارة لي تيكي عارة كان تيكي عمالنا كان بي أنتين كاي باشي علين كوكا شن كبير كل الله شي وسان كو شكيني إن شاء الله يو لا يعني بي عارة كي إشي عارة تين وصفيا irú àárẹ̀ yìí àárẹ̀ tí máa ń pààyàn ni, kí lè wá fi lè ṣe yàn òun tán ó bá lọ la mahala, àfi tí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́. sòtọ́ ẹ pé àárẹ̀ yẹn kò kí ń ṣe eré eléyìí, pé àárẹ̀ kan tẹ́ pé inshallah tó bá ti gbomi, tó bá ti lu nǹkan báyìí, tó bá ti ṣe nǹkan báyìí yóò lọ. so irú eléyìí al-Qur'an àti àpẹnupọ̀ àwọn olùmọ̀ ó ń tọ́ka sí pé ọ̀ranyàn ni fúnra ẹni báyìí kó san àwẹ̀ rẹ̀ padà gbogbo ọjọ́ tí kò bá fi gbààwẹ̀, so ọ̀ràn ẹni kí ó ṣe kí ni kó san padà. afáàní amma an-nassu fa qawluhu ta'ala, so nassu ọ̀nà tí al-Qur'an tó ń gbà ń tọ́ka sí nǹkan yìí wọ́n ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ àbótí ẹ̀ ṣe ó wà lórí ìrìn àjò ni, so kó yá san padà lọ́jọ́ yẹn, pé kí ni tó bá ti ṣe kí ni tó bá ti rí wòsàn kó san padà, tó bá ti rí wòsàn kó san padà, yẹn pé àárẹ̀ tí èèyàn lè rí wòsàn níbẹ̀ iná ni. bó wà lẹ́yìn tẹ́ pé ó kú síwájú kó tó ṣe kíni kó tó rí wòsàn, àti kọ́kọ́ fi rinlẹ̀ pé àárẹ̀ tí èèyàn máa ń rí wòsàn bẹ̀ ni, àárẹ̀ tẹ́ pé tó bá ṣe èèyàn insha Allah ta'ala tí èèyàn bá ṣètọ́jú ẹ̀ ó máa lọ ni. so irú èèyàn báyìí tó bá fi wá kú láì tí ì rí wòsàn, so tí Allah subhanahu wa ta'ala tó ṣe àìsàn yẹn ní sábàbí tó fi lọ, so yóò rẹ̀ ní báyìí nǹkan àwọn olùmọ́ni kò sí nǹkan kan lórí rẹ̀, kò ní san padà torí pé kíni kò ní àǹfààní láti rí ayyamun ukhar yẹn, kò láǹfààní láti rí àwọn ọjọ́ míì yẹn tí ó fi san ààwẹ̀, kò tí ì kúrò ń bí àìsàn yẹn tó fi kú. ká ní pé kúrò ń bẹ̀ ni yóò san padà láwọn ọjọ́ míì, ṣùgbọ́n kò ní àǹfààní láti kúrò lórí àìsàn yẹn tó fi kú, torí irú eléyìí báyìí kò sí nǹkan kan ní ọrùn rẹ̀. afáàní wa amma al-ijma'u, ọ̀nà tí àpẹnupọ̀ àwọn olùmọ̀ ń gbà tọ́ka sí nǹkan yìí
يعني فقال ابن حزم في مراتب الإجماع. ابن حزم رحمه الله أنه مراتب الإجماع ترى ما تنقل مراتب الإجماع. واتفقوا أن من أفطر في سفر أو مرض فعليه قضاء أيام عدد ما فعليه قضاء أيام عدد ما أفطر. so ẹnu àwọn olùmọ́kò lórí pé ẹni tó bá túnu tí ó gbààwẹ̀ nítorí travelling, nítorí ìrìn àjò àbí nítorí àárẹ̀, ọ̀ràn ẹni lórí rẹ̀ kó san àwọn ọjọ́, àwọn òǹkà ọjọ́ tó fi túnu yẹn kó san padà. ma lam ya'ti alayhi ramadanu akhar, lókùn ìgbà tí Ramadan mi ò bá ti bà lórí ẹ̀, lókùn ìgbà tí Ramadan mi ò bá ti bà lórí pé kò tí ì san ti Ramadan tó lọ yẹn. وقال ابن رشد في بداية المجتهد. ابن رشد الحفيد رحمه الله نترى بداية المجتهد وني وأما حكم المسافر إذا أفطر واري داجو ونيراجو تبا شكين تبا تونو تيو باوي نتراني عجوري فهو القضاء باتفاق ونكو سان قادا ولو أقبنو بو أولو مالوري إنكاي. وكذلك المريض بيناني على ره لقوله تعالى نتوري ور الله تعالى ركاتوني فعدة من أيام أخر ó san padà ní àwọn ọjọ́ mi, àwọn ọjọ́ tó bá já ó san padà lọ́jọ́ mi. lẹ́yìn náà afáwa ní almasalatu arrabi'a, masala ẹlẹ́kẹrin ó ní pé almaridu alladhi la yurja bur'uhu, aláàrẹ̀ tẹ́ pé wọn kì í ran kan pípé ẹni tí nǹkan yìí bá ṣe ó máa ń ṣe kí ni ó máa ń là ń bẹ̀. bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ìrora ìsàn yìí pẹ̀lú experience àwọn doctors o, oṣù mẹ́ta ló ń tọ̀ wọ́n máa ń lò, oṣù mẹ́rin ló máa ń lò láyé kó tó kú. so kò í ṣe pé bí a yóò gbádùn náà ó lè má gbádùn, lórí àìsàn yẹn náà ló máa bá lọ. kí Allah subhanahu wa ta'ala kó la akọrọ bí irú àárẹ̀ báyìí kó má jẹ́ kí ó ṣe ẹnìkankan wa àti àwọn ará ilé wa. àfààní almaridu maradan la yurja bur'uhu, ẹni tó bá já láàárẹ̀ tẹ́ pé wọn kì í ran kan pé èyí ó là kúrò bí àárẹ̀ yẹn tọ́lọ́jọ́ ó fi dé, yut'imu an kulli yawmin afṭarahu miskina, yóò máa fún aláìní kọ̀ọ̀kan ní oúnjẹ ní fún àwọn gbogbo ọjọ́ tó fi túnu tí ó fi gbààwẹ̀ yẹn. ilhaqan lahu bishaykh alkabir wal mar'ati alajuz, ẹni tẹ́ pé adá papọ̀ mọ́ ọkùnrin àgbàlagbà arúgbó àti ìyá arúgbó náà, nígbè táwọn ṣe iná ni àwọn méjèèjì. so bẹ́ẹ̀ náà wà lẹ́ni tẹ́ pé ó wà lórí àárẹ̀ tẹ́ pé irú àárẹ̀ yìí á rí pé ogbó ni ìṣe kan tí ẹ̀ lè là ń bẹ̀, ìyẹn ti darúgbó kò lè padà séwé mọ́. bẹ́ẹ̀ náà lẹ́ni tẹ́ pé ó wà lórí àárẹ̀ kan tẹ́ pé àárẹ̀ yẹn irú èèyàn kì í là ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀, pẹ̀lú experience àwọn doctors wọ́n sọ pé èèyàn kì í là ń bì nǹkan yìí, òun ni ó bá lọ. ṣé rẹ níbẹ̀ wọ́n náà dà gẹ́gẹ́ bí arúgbó ní tẹ́ pé kò lè là kúrò níbi ogbó, kí pé kí ni lẹ́yìn ogbó ikú ló kù. wọ́n ní li'annahu fi ma'nahuma, torí pé àárẹ̀ yìí ni téèyàn ò lè rí wòsàn bẹ̀ yìí, òun náà dà gẹ́gẹ́ bí ogbó ni. وهو قول المذاهب الأربعة. سواري لربو بعوان المذاهب الأربعة أبو حنيفة مالك الشافعي أحمد بن حنبل عليهم رحمة الله. لينا فواني المسألة الخامسة، مسألة لكاروني بي إذا برئ المريض الذي لا يرجى برؤه وكان قد أطعم فلا يلزمه القضاء. wọ́n ní pé aláàárẹ̀ tí pé a sọ pé àárẹ̀ kan tẹ́yìn òkè ńlá ń bẹ̀ ni, Allahu subhanahu wa ta'ala wá fi ọlá rẹ̀ hàn lórí rẹ̀, ó fi ọlá rẹ̀ hàn, ó dá lọ́lá, ó wá jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó là kúrò ń bí àìsàn yẹn, tó jẹ́ pé before kó tó là ó ti fún àwọn èèyàn lóúnjẹ, ó ti bọ́ àwọn èèyàn dí àwọn ọjọ́ tí ò fi gbààwẹ̀ yẹn. so kí ṣe a wá sọ pé rẹ ní báyìí ìgbà tí ó ti wá láàyè tó ti lálàáfíà yìí ṣé yóò gbààwẹ̀ padà ní? àfààní fala yalzamuhul qada, kì í ṣe dandan iná ni kó tún gba ààwẹ̀ mọ́ lókùn bàtẹ́ kó ti bọ́ àwọn èèyàn. wọ́n ní wa dalilu dhalik, ẹ̀rí eléyìí ni pé anna dhimmatahu qad bari'at bi ada'il fidyati allati kanat hiya alwajibu alayha. so wọ́n ní pé nítorí pé dhimma rẹ̀ nǹkan yìí ó ti bọ́ lọ́rùn rẹ̀,
ó ti bọ́ lọ́rùn rẹ̀. So nǹkan yìí kì í ṣe dandan mọ́ lórí rẹ̀ láti ṣe nítorí pé ó ti ṣe fídíà, ó ti bọ́yàn. Fídíà tẹ́ pé òun gangan ló jọ́ràn ẹ̀ lórí rẹ̀ nípìnlẹ̀ tí ì ṣe pé bóyá kó gbààwẹ̀ ló jọ́ràn ẹ̀ lórí irú rẹ̀. So ó dẹ̀ ti ṣe nǹkan yẹn, khalas, ó ti ṣe kíni, ó ti dí ààwẹ̀ rẹ̀ náà nìyẹn. falam ya'ud ila ash-shughli bima bari'at minhu. So kò tún wá bùkátà sí kó tún wá máa lọ ṣe ń tí ó ti ṣe kíni tó ti kúrò nínú wọ rẹ̀ tí wọ́n làbọ́ lọ́rùn mọ́, tí ó kì í ṣe dandan fún láti ṣe mọ́. Waqad fa'ala ma fi wus'ihi, tó dẹ̀ ti ṣe ń tí agbára rẹ̀ ká, tó ti ṣe ń tí agbára rẹ̀ ká ní àsìkò yẹn. So bí eléwo ṣe rí náà ni eléyìí tó rẹ̀ tó dẹ̀ pé àárẹ̀ tí máa ń gbẹ̀mí èèyàn iná ní irú àárẹ̀ bẹ́ẹ̀. So tó dẹ̀ ti wò pé tó òun ò lè padà sí ibi Ramadan yìí mọ́, tọ́lọ́n bá tún ní kóun là gan kó tó di Ramadan tó ń bọ̀ ni, ìwà ike bí òun tún wà lórí àárẹ̀ yẹn nínú Ramadan tó ń bọ̀ náà. So bí ọjọ́ wa ṣe ń lọ, ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú Ramadan ó bọ́yàn, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó bọ́yàn lórí pé òun ṣe fídíà ààwẹ̀ tó ń rí gbà títí Ramadan fi parí. Ramadan wa parí lẹ́yìn oṣù mélòó kan wá rà láàfíà, tí ó rẹ̀ níbẹ̀ nǹkan khalas, kò sí ààwẹ̀ kankan lọ́rùn rẹ̀ mọ́ torí pé ń tẹ́ ẹ kó ṣe ó ti ṣe. Òun náà ni bíbọ́ èèyàn, bíbọ́ aláìní kọ̀ọ̀kan fún gbogbo ọjọ́ tí ó fi gbààwẹ̀. Al-mas'alatu as-sadisa, alámọ̀rẹ́ ẹlẹ́kẹfà ni pé idha tahamala al-maridu ala nafsihi wa sam fa innahu yujzi'uhu wa huwa qawlu al-madhahib al-arba'a. Ó ní pé tí aláàárẹ̀ tó bá wà pé máa fọ́ sára mi, máa gbààwẹ̀ yìí ni, máa fọ́ sára mi, máa gbààwẹ̀, ó wá gbà orí gbà, so ó ti tó ààwẹ̀ yẹn ó wọlé, yóò sì ní ládàá rẹ̀. Kò sí fún mọ́, kò sì jọ́nà yẹn fún mọ́ láti ṣe kíni, láti gba ààwẹ̀ mi àbí láti sọ pé òun ó ṣe fídíà. Yálẹ̀ aláàrẹ̀ tẹ́ pé yurja bur'uh àbí lè tẹ́ pé la yurja bur'uh. Aláàrẹ̀ tẹ́ pé àìsàn rẹ̀ wọ́n máa ń ṣe kíni, wọ́n máa ń èèyàn máa ń là ń bẹ̀ ni, àbí lè tẹ́ pé àìsàn rẹ̀ ní èèyàn kì í là ń bẹ̀. So eléyìí tẹ́ pé àìsàn rẹ̀ yẹn máa ń là ń bẹ̀ ní tẹ́ pé yóò san padà lọ́jọ́ mi lọ́wọ́ ká a tún máa gba àwẹ̀ nígbà míì yẹn tẹ́ pé àwọn mùsùlùmí ò ní gba àwẹ̀ pẹ̀lú èèyàn. So òun ò láìkẹ̀ tó òun gbìyànjú òun gbà ó dẹ̀ ń gbà tí tó fi wá rí gbà tán khalas, ó ti ṣe kíni, yóò ní ládàá àwẹ̀ náà, kò dẹ̀ bùkátà láti ṣe kíni, láti tún san mọ́. Bẹ́ẹ̀ náà lẹ́ni tẹ́ pé bóyá àárẹ̀ rẹ̀ náà àárẹ̀ tẹ́ pé èèyàn kì í là ń bẹ̀ ni, ó dẹ̀ gbìyànjú láti gba ààwẹ̀ rẹ̀ ní báyìí nǹkan ó ti là, ó dẹ̀ ti tán. Wọ́n ní wa illatu dhalik, tó sábàbí ìdí tẹ́lẹ̀ yìí fi jẹ́ bẹ̀ ni pé ìdí tó fi jẹ́ pé tó bá ti gba ààwẹ̀ yẹn pẹ̀lú pé ó wà lórí àárẹ̀ yẹn, so ó ti ṣe kíni, kò sí kankan tó kún lọ́rùn rẹ̀ mọ́ ni pé anna as-sawma azimatun ubiha tarkuha rukhsatan. So sọ́ọ̀mù ní ìpinnu kan ní kankan tẹ́ pé èèyàn bùkátà láti pinnu láti ṣe iná tí wọ́n dẹ̀ wá ṣe kíni, wọ́n wá ṣe gbígbé jù sílẹ̀, wọ́n ṣe é lẹ́tọ̀ọ́ fún rẹ ní bẹ́ẹ̀, wọ́n jẹ́ rúkṣọ̀ fún, kó máa jẹ́ bí àǹfààní ìfàyègbani. wọ́n ní fa idha tahammalahu, tó bá wá try láti ṣe, ó try láti gbà á, tó gbìyànjú tó rọ́jú, ajza'ahu, ó ti tó, kò nídìí láti gbà mí mọ́. wọ́n ní kalmaridi alladhi yubahu lahu tarkul jum'ah idha hadaraha. wọ́n dà gẹ́gẹ́ bí aláàárẹ̀ ní tẹ́ pé in tó tọ́ fún ni pé kó má ṣe kíni, kó má attend jumu'ah. Aláàárẹ̀ ni, so àtọ́nírìn àjò náà jumu'ah ni kì í ṣọ̀ranyàn nínú ìwọ̀ wọn, so kí wọ́n wá ṣe kíni, káwọn méjèèjì wá attend jumu'ah, kò sí nǹkan kan tí ó ṣe kíni tó burú ń bẹ̀, so wọ́n á dẹ̀ gbà ládàá wípé wọ́n wá attend jumu'ah. wọ́n ní walladhi yubahu lahu tarkul qiyami fi salati idha qama fiha. bákan náà aláàrẹ̀ tẹ́ pé wọ́n ṣe lẹ́tọ̀ fún pé irú rẹ̀ ó máa ń jókòó kírun ni, irú rẹ̀ ó yẹ kó jókòó kírun ni, ṣùgbọ́n wá gbìyànjú ó dúró kì sí ó gbà ládàá pé ó dúró kírun. afáàní wa hakahu ibn hazmin ijma'an faqala fi maratib al-ijma'. so ibn hazm rahimahullah ó mú ọ̀rọ̀ yìí wá
lẹ́ni tó ń sọ ní sọ pé ẹnu àwọn olùmọ̀ kò lórí rẹ̀ pé bó ṣe rí náà lélẹ̀. Táláàrẹ̀ bá gbìyànjú tó gbààwẹ̀, àwẹ̀ tó gbà yẹn ó ti tó, kò ní sàn mí padà mọ́. So ó wá sọ nínú maratibul ijma'i wa ìyẹn Ibn Hazm al-Andalusi rahimahullah wọ́n ní pé wattafaqu ala anna al-marida idha tahamala ala nafsihi fasam annahu yujzi'uhu. So wọ́n ní pé ẹnu wọn tó kò lórí pé aláàárẹ̀ nìyí tó bá gbìyànjú tí ó fọ́sà rẹ̀ tó fi gbààwẹ̀, so àwẹ̀ yẹn kọ́ ó ti ṣe kíni, ó ti tó, yóò dẹ̀ ṣe kíni, yóò gbà ládàá rẹ̀, yóò gbà ládàá rẹ̀, kò ní ní láti gba àwẹ̀ míì mọ́. So eléyìí ni ìpín alákọ̀ọ́kọ́ nínú àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti tu ẹnu, òun náà ni aláàárẹ̀. a sì rí i pé àwọn àlámọ̀rí mẹ́fà iná ni afáàmù wa lábẹ́ rẹ̀. Àkọ́kọ́ ẹ̀rí ilé tó ń tọ́ka sí pé nǹkan yìí nǹkan tó tọ́ ni fún aláàárẹ̀ láti má gbààwẹ̀. So Al-Qur'an ń tọ́ka sí, apẹnupọ̀ àwọn olùmọ̀ náà ń tọ́ka sí. Bákan náà, kí ni gbèdéke àwẹ̀, kí ni gbèdéke àárẹ̀ ilé tó lè ṣe èèyàn tá a fi sọ pé irọ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ o kó má gbààwẹ̀, àbí wọ́n tiẹ̀ fún lẹ́tọ̀ọ́, wọ́n fún un níyọ̀ǹda láti má gbààwẹ̀. So náà ni àárẹ̀ ilé tẹ́ pé yóò kó parara báyàn, ìpalára yóò máa báyàn tí wọ́n bá gbààwẹ̀ pẹ̀lú rẹ̀. So bákan náà aláàárẹ̀ ilé tẹ́ pé irú àárẹ̀ rẹ̀ yẹn máa ń là ń bẹ̀, yẹn máa ń rí wòsàn ń bẹ̀. So eré eléyìí yóò túnú nínú Ramadan, yóò san padà ní àwọn ọjọ́ mi. ilé Al-Qur'an ó ń tọ́ka sí, bákan náà àpẹnupọ̀ àwọn olùmọ̀ náà ó ń tọ́ka sí ilé náà àwọn olùmọ̀ kò lórí rẹ̀. So ẹlẹ́kẹ̀ẹ́ni wọn ni aláàárẹ̀ lè tẹ́ pé àkínran kan pé kí ó rẹ̀ níbẹ̀ là, irú ẹni bẹ́ẹ̀, irú àìsàn yìí ló máa ń gbé wọn lọ, ni wọ́n fi máa ń lọ pàdé Allahu adẹ́dàwà. So irú ẹni yìí wọ́n máa fún aláìní kọ̀ọ̀kan, wọ́n máa fún wọn lóúnjẹ fún gbogbo àwọn ọjọ́ tí wọ́n bá fi gbààwẹ̀ nínú oṣù Ramadan. Wọ́n máa bọ́ àwọn aláìní kọ̀ọ̀kan ní ọjọ́ aláìní ọyọ kan. So iná ni wọ́n máa bọ́ ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú oṣù Ramadan tí wọ́n fi túnu. So alámọ̀rí ẹlẹ́karùn-ún ni pé aláàárẹ̀ tẹ́ pé àrùn kan kíro aláàárẹ̀ bẹ́ẹ̀ kó rí wòsàn, wọ́n á padà rí wòsàn, ó dẹ̀ jẹ́ pé ó ti bọ́ àwọn èèyàn, ó ti fún wọn lóúnjẹ. So irú aláàárẹ̀ yìí kì í ṣe dandan wá ní kó wá tún àwẹ̀ yẹn gbà mọ́, kì í ṣe dandan fún kó tún àwẹ̀ yẹn gbà mọ́, torí pé nǹkan yìí ti kúrò lọ́rùn rẹ̀, nǹkan yìí ó ti kúrò ní ọrùn rẹ̀ pẹ̀lú pé ó ti san fídíà, ó ti bọ́ àwọn èèyàn. So lẹ́yìn náà ẹlẹ́kẹfà ni pé aláàárẹ̀ tó bá wá gbìyànjú tó gbààwẹ̀, gbìyànjú rọ́jú gbààwẹ̀. So irú aláàárẹ̀ báyìí tó bá ti gbààwẹ̀ ó ti tó, kò nídìí pé ó tún wá tún san lẹ́yìn Ramadan mọ́, àbí kò tiẹ̀ tún wá fún àwọn èèyàn lóúnjẹ lókùngbà tó ti fọ́ọ̀sà rẹ̀ tó ti gbìyànjú pé òun gbà náà ni. So bí eléyìí ṣe rí náà ni eléyìí nípa ìran àkọ́kọ́ nínú àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti má gba àwẹ̀ láti túnú nínú oṣù Ramadan. Yálà wọn á san padà lọ́jọ́ mi ni, àbí wọn á fún àwọn èèyàn ní oúnjẹ. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.